ẹ kú jókòó yín lólùfẹ́ ló aṣọ ọmọ àkànjù má sọ bẹ́ẹ̀ yẹn mọ́ náà kì í ṣe pé wọ́n fẹ́ support mi àwọn fáwọn mi fẹ́ support mi kò sówó ń ta ni irọ́ ni ẹ gbọ́ ẹ fẹ́ support mi lórí studio mi wọ́n sọ wọ́n náà fẹ́ support mi gbogbo sówó ń ta àwọn tó wà ní òyìnbó tó bá wọn ibùkátà tó wà lórí wọn àbúrò àpè wọn ẹ̀gbọ́n àpè wọn ẹ̀rẹ́ àpè wọn àtàníyàn ní òyìnbó táàrí yàn pé àmàtọ̀ sáwọn tó rí yàn pé ókè ẹ gbọ́ wọ́n ní kí n bí léèrè last one wọ́n ní kí ló dé tí ẹ kì í fi share fídíò mi káwọn èèyàn wò wọ́n ní tí wọ́n bá wò kò bá jẹ́ pé $1 ni mo rí lórí YouTube wọ́n ní yẹn náà tún máa fowó díẹ̀ sápò mi wọ́n ní kí ẹ máa bá mi share wọ́n ní kí ẹ máa wò ẹ máa wò tán ẹ máa forward àwọn advertisement tó máa ń ṣe yẹn wọ́n ní kí ẹ máa wò tán ní tẹ́ bá ti ń wò tán wọ́n ní ó ti fẹ́ forward ẹ̀ tó dáa bẹ́ẹ̀ kò dáa má forward ẹ̀ gbogbo ẹ̀ tán òun ṣe studio lọ́wọ́ ọ̀dọ́ látòrí YouTube yìí o èmi ò tí ì rẹ́ anybody sọ pé kí n gbà mi ì dẹ̀ sọ pé kẹ́ ẹ fún mi lówó ẹ máa wo fídíò mi ẹ máa share fáwọn èèyàn kan lè wá subscribe táwọn èèyàn bá ti ń wo fídíò yìí máa lówó lọ́wọ́ máa lè parí nǹkan tí mo wù ṣe ẹ ṣé gan máa sọ̀rọ̀ mi lọ báyìí ok wọ́n ní kí n máa sọ̀rọ̀ mi lọ àǹtí Ṣeun wọ́n ti fẹ́ búra fún wa mo ní tí wọ́n bá jẹ́ kí mi àti àwọn mi búra pọ́kùnrin kankan mi tó tọkùnrin kankan bá gorí wa kórí báyìí fún wa mo ní mi ò ní búra bàbá lè ti gbà ká búra bẹ́ẹ̀ ọkọ mi yarí ó ní rárá ọkọ mi ṣe máa yarí ó lóun ò gbà kíyàwó òun búra yẹn ọ̀tọ̀ nìkan táwọn bá wá òun lẹ́tọ̀ọ́ sọ pé kán búra yẹn pé mi ò lẹ́tọ̀ọ́ pé sórogún a máa pò morogún ẹ̀ lọ́mọ àlèbí kò possible ṣé bẹ́ẹ̀ ni kò sí wàhálà ń bẹ àmọ́ bí tí mo ti ta ti ń fọ̀rọ̀ lọ ọkọ mi múra àti nà mí ọpẹ́lọpẹ́ ìyálé mi bó ṣe sọ pé bó ṣe máa rí nìyẹn o òun wá fojú ó bú bàbá lé ó bú ọkọ mi jókòó yọkọ mi pé kékeré lòun ti ló wà nígbà tó ń fẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ó sọ̀rọ̀ yamayama the king kan aládé kò ní gbójú wo ojú Yakimu gbóná ojú ẹ pé ẹ mọ nǹkan tẹ́ ń ṣe mọ́ bàbá ọkọ mi wọ́n ti kó yín tán ọpọlọ yóò sí bẹ́ẹ̀ mọ́ ó ní wọ́n kó yín tán tán kó tán lẹ́sìn kan wọ́n jọ búra wọn ìyàwó náà ń lẹ́nu ìbú ibi tó ń jókòó sí ẹni tó bá léwu bẹ̀ máa múra ga ìdílé kan ní ọkọ bá bínú ó bá sọ fún ìyàwó kó wọ ní mọ́tò how many years ni ìdásílẹ̀ bàbá bá lé torí bá mi ní àti bàbá bá dé gbé ìyàwó kejì tán fẹ́ wá ìyàwó àkọ́kọ́ wọn àlè wọn tí wọ́n kọ́ yàrá jẹ́sùkú ní family house wọn bá mú yẹn náà wà bẹ́ẹ̀ àmọ́ rárá wọn nílé tiwa àwọn fẹ́ gbé ilé tí wọ́n bá ṣe ralẹ̀ ilé tí wọ́n bá ṣe kọ́lé ilé tó jẹ́ wípé mo ń bọ̀ mi ní tí sọ̀rọ̀ délẹ̀ fún yín àmọ́ inú ilé yẹn tí ò lè mí kú bẹ̀ yóò rẹ̀ dí àti pa mí ìyá ilé mi bá ní kí jẹ́ ká máa lọ àbá kúrò ń bẹ̀ gbogbo ilé ìyá ilé mi lọ mo jẹun mo sunkún ó wá ní tí n bá fẹ́ sunkún kí n tilẹ̀kùn kí n sunkún ni o mi ì gbọ́dọ̀ jẹ́ kí wọ́n rí i pé mo weak ó ní kí jẹ́ kó máa pè mí lájẹ̀ ó ní tí n bá ti weak mẹ́ ó ní wọ́n sọ pé mo weak o ó ní bàbá yìí wọ́n ń bẹ̀rù mi báyìí o báwo mo ṣe fẹ́ ṣe I am tired kò ṣe tí ó máa ṣe tí ò ní tired but you must not be tired ilé ọkọ ẹni mo bí nìkan sọ̀rọ̀ lẹ́nìí lórí fóònù ẹ jẹ́ n fi yẹn sáàrin sítórì yìí ẹni yẹn bá mi sọ̀rọ̀ pé ọkọ sórí advice mo fóun ó wọ́ọ̀kì fóun o pé ọkọ òun ti change ó ti ṣe gbà kan because èmi ò ní gbà kó da kílé ẹ dàrú ò ní rojọ́ fún mi kí wọ́n sọ pé kò ní ọkọ ẹ̀ ní tí ì ṣe rí àwọn ilé tí mo ti tò kó náà bá wọ láàyè kó jẹ́ kí mi náà ní fọkànbalẹ̀ pẹ̀lú bá mi sọ pé nǹkan tó kù bẹ́ẹ̀ ni pé òun ò lè love ọkọ òun mọ́ ọkọ òun ti change but to love him is another problem má sọ fẹ́yìn ọkùnrin ẹ má gé obìnrin jẹ tẹ́ ẹ bá ti gé obìnrin jẹ tó bá ti sọ pé bíbí it's paining me tètè gbẹnu kúrò ń bẹ̀ tó o bá gbẹnu kúrò ń bẹ̀ tó bá jọ dáhùn òdù sọ́wọ́ yẹn kò sí bó ṣe fẹ́ ṣe mọ́ tó bá ti ń rí àpá owó yẹn lọ́kùnrin á máa ṣe bákọ̀bákan sí ẹ̀ bó jẹ́ sọ fẹ́yìn obìnrin náà pé kò síbi tí sì ò sí o kò síbi tí àti káàdì ìyàlẹ́ o ibi tó bá dé tó bá rìn mọ́ ló máa ti rí mọ́ ni o and I told her today mo ní kó lọ ní intention méjì kan
àbí mẹ́ta ó ní kí lálẹ́ àkọ́kọ́ rí i pé kò sẹ́ni bọ̀ tó fẹ́ fẹ́ ẹ mọ́ níta ilé tí ó bá ti bímọ fúnra wọn I will not advise you pé ẹ lọ́wọ́ nǹkan tó kọ́ ẹ bá ń ṣe kó kúrò ńbẹ̀ no because àwọn ọmọ yẹn gẹ́gẹ́ ló suffer fún broken home you don't know àwọn ọmọ fẹ́ kán rí bàbá wọn kán rí ìyá wọn but kán rí ìyá wọn lásán láì rí bàbá wọn they will not be okay kán rí bàbá wọn láì rí ìyá wọn they will not be okay so Friday I told her I said lọ ní nǹkan mẹ́ta lọ́kàn alákọ̀ọ́kọ́ rí i pé kò sẹ́ni bọ̀ tó fẹ́ fẹ́ ẹ mọ́ níta á ní hope kọ̀ọ̀kan síta mọ́ ó lóun ò tiẹ̀ ní rí òun dẹ̀ ní ever ní ẹlẹ́ẹ̀kejì sọ fún rẹ pé this marriage must work yes this marriage must work tàtí kò lọ ẹ ṣe pé ó ń yàlè ó ń ṣe gbogbo ẹ ó ti ṣe ìgbà tó ń fẹ́ níta náà wo lo accept ẹ gbogbo nǹkan yìí ló ti rí kó tó wọlé ó dẹ̀ tí wọ́n gbà ó wọlé tán nìyẹn ó wá ní bímọ tán kó bá sọ pé ò ṣe mọ́ mo ní ẹlẹ́ẹ̀kẹta ni wípé àwọn ọmọ mi they will grow with their father and with me tó bá ti ní àwọn tẹ̀sán mẹ́ẹ̀ta inú you will learn how to love your husband learn how to love your man nǹkan tí mo sọ pé àfilé ọkọ yẹn sílẹ̀ bí a genotype àbọ̀kọ yẹn nù ẹ̀yẹn tọ́lọ́kùn tó nù obìnrin àtẹ́ni tàbí ó lè dá nǹkan burúkú lù ẹ̀ lára tí yẹn bá ti kúrò ń bẹ̀ torí màá béèrè pé nǹkan tó fi ń nù ẹ̀yẹn ṣé o lè stop nǹkan yẹn bí àwọn máa ń yàn ìlọ́kọ̀ ẹ̀ fi ń nù ẹ̀ tó bá ti lè stop answer the question by yourself so ìyáálé mi wá sọ fún mi pé kí n ní intention pé this marriage must work ó ní kí n má jẹ́ kó mọ̀ pé mi ò strong mi lójú mi mo gbalé lọ nígbà tí mo délé ọkọ mi ti kẹ́rù mi sí sitting room ibi ẹnu ọ̀nà sitting room báyìí mo ṣe rẹ́rù báyìí wọ́n ti ṣe cancer sí ibi ẹnu ọ̀nà àti wọlé ọ̀dọ̀ mi cancer bá pé ìyáálé mi ẹ pé wọ́n máa ti kẹ́rù mi sí sitting room wọ́n ṣe cancer síbẹ̀ bí ìyáálé mi ṣe ń bọ̀ nìyẹn bí ìyáálé mi ṣe wọlé ìyáálé mi sọ pé ó yẹ káwọn bá mi kẹ́rù kí n máa lọ ni àmọ́ àwọn ò ní gbà wọ́n sọ ní secretly o wọ́n sọ láàrin ọkọ mi àti ìyàwó ẹ̀ ní báwọn ò ní gbà kí olójú sùn pa kó pa ẹ́ lọ́kọ torí mọ̀ pé nǹkan ọyọ kan tí wọ̀ nílé báwọn ṣe wà yìí wọ́n ní backup wọ́n lóríṣiríṣi àmọ́ wọ̀ yìí ọyọ kan tó ní mi ò nígbà kó lójú sùn pa ìbá ẹ̀ pa ẹ̀lẹ́ mi bá mú kí lórúkọ ẹ̀ àmà wọ́n ti mú wá ó di gbà wọ́n já kásá ẹ̀ nígbà tí wọ́n já wọ́n kẹ́rù mi wọlé padà ọkọ mi padà pé ó ń pè babalé ẹ wá mú Yakim o máa ná Yakim nísìnyí o máa ná Yakim ni wọ́n bí ẹ dáa tó bá ti nà mí ó ti nà ìyá rẹ tó bá ti nà mí ó ti nà bàbá rẹ tó bá ti nà mí ó ti nà ẹ̀gbọ́n rẹ wọ́n bí ọ dáa yà wọnú ilé ẹ̀ ń sùn sórí yàrá kan yìí tẹ́ ẹ fún yìí tó bá ṣeé ṣe ẹ kírètò ọ̀nà tí ó mọ̀ gbà lọ sí tí ó mọ̀ gbà bọ́ta tẹ́ bàbá kẹ́ máa rí ní sitting room àmọ́ yàrá kan yìí ẹ lè gbà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ Yakim wá já kí yẹn tán wọ́n ra kí mi nílá wọ́n sọ mọ́ wọ́n ní kí jẹ́ ká máa lọ wọ́n ní ó dà yìí pé ọ̀rọ̀ yìí eré là ń pè lọ́tẹ̀tẹ̀lẹ̀ àmọ́ nísìnyí ó ti ń lówó inú gbàtà lọ police station lálọ a report fún wọn the same police station tó ti wá fọlọ́pàá mú ọkọ mi tó ti bá a dá sọ̀rọ̀ wọ́n ṣáà wá ọlọ́pàá obìnrin ló wá tó bá ní kí ló dé wọ́n wá bá ọkọ mi àti ìyàwó yẹn wọ́n tàkó gbọ́ wa a lọ police station nígbà tá a débẹ̀ wọ́n ní kí ló dé kó fi mí lọ́rùn sílẹ̀ olóhùn ò fẹ́ mi mọ́ níṣẹ́ ò fẹ́ jáwèé fún mi ni ò máa divorce mi ni ilé kan ní àṣẹ court wedding ẹ wá tọrọ mi ó fẹ́ jáwèé fún mi ẹ lọ sílé wa pé ò fẹ́ mi mọ́ olóhùn máa lọ pé ìpínmọ́ mi ni ẹ wá mọ́mọ́ yín o ní police station kíní kan òun máa pa ni o òun máa padà tó bá kó nílé òun ni wọ́n ṣe kíní kan bóyá sọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́pàá obìnrin kankan mú látẹ̀yìn ni ó di ńlá mẹ́tẹ̀ẹ̀ta pé ó ní you are stupid ó ní tó bá tiẹ̀ control ẹ̀ tí ìyẹn kan control ẹnu ẹ̀ ṣé òfìgbà kan love obìnrin rí ni ó wá sọ pé ó fẹ́ pa ó ní ẹ ti mọ́ kíní kan ní bá mọ́kọ mi ní bá lọ sọ sínú sẹ́ẹ̀lì ìyàwó ẹ̀ bá ní pé ẹni sọ́kọ mi mọ́lẹ̀ o ó dé dẹ̀kú wọn náà fẹ́ wà ní sẹ́ẹ̀lì ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́wà o no loving you o ṣe gbádùn ṣá ibi tó ti lẹ́nu ẹ̀ sílẹ̀ bébébébébé wọ́n bá sọ ọ́nà má ti mọ̀ ní bá bẹ̀rẹ̀ sí bẹ ọlọ́pàá pé ẹjọ́ release ọkọ mi ẹ ṣàánú mi ọlọ́pàá ni madam ṣe gbádùn ó yá ọ̀nà